Kí ló ń ṣẹlẹ̀ sí Ṣẹ́gun Ògúngbè àti Wùnmí Àjíbóyè o? Ó dàbí pé wàhálà míì tuntun ń bẹ́ sílẹ̀ lẹ́ẹ̀rín àwọn méjèèjì. Lónìí lágbo òṣèré la wà. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn òṣèré wa? Kí ló ń ṣẹlẹ̀ sí wọn? Àwọn ìròyìn tí a ń gbọ́ ní òní kì í ṣe ìròyìn tó múnú ẹni dùn. Kì í ṣe ìròyìn tó jẹ́ pé àwa tí a ń ka ìròyìn náà a fẹ́ràn láti máa kà á, ṣùgbọ́n ìṣe wa ni a gbúdọ̀ máa kà á. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa torí wípé a kò mọ nǹkan tí ó lè ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ní ọ̀la. Lónìí ìròyìn nípa Ṣẹ́gun Ògúngbè àti Wùnmí Àjíbóyè la mú wá fún yín. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, èdè tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé Wùnmí Àjíbóyè ó ti gbé lọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ o. Ó tún kọ síbẹ̀ wípé má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn lásán. Ó ní wípé ó ní ẹlẹ́ran ara ní gbogbo wa pé a lè dára wa ní ìgbàkúgbà. Ó ní má ṣe gbára lénìyàn o. Ó ní ọ̀dàlẹ̀ ni wọ́n. Nǹkan tí Wùnmí Àjíbóyè tí ó lọ kọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ nìyí, Instagram rẹ̀, kan tó kọ síbẹ̀ ní o. Wùnmí Àjíbóyè ó tún wá fi pẹ̀lú rẹ̀ wípé ó ní kàkà kí òun gbẹ́kẹ̀lé ènìyàn, ó ní òun á gbẹ́kẹ̀lé Ọlọ́run o. Ó ní kí a má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn mọ́, bí gbogbo àgbẹ́kẹ̀lé wa ká máa gba ojú rẹ̀ pọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Lónìí ìròyìn nípa Wùnmí Àjíbóyè àti Ṣẹ́gun Ògúngbè tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ire lójú gbogbo wa máa rè. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ẹ má jà o.